Brother, hold on. Sure, expecting it. No. No, went to one bed, then inside the toilet. All right, oh yeah. Mo wow. Inside went to one bed. Yeah, who's there? Daddy. Hey, what is that? Yes, sir. Ma wọlé bọ̀. Yes, sir. Àlàáfíà ni. Àlàáfíà ni, sir. Ta la wọ́n, sir? Àlàyé náà mo fẹ́ ṣe. Wo kíní títí bí tí ó fi hàn mí tó fi bá mi. Bá mi. Pẹ̀lẹ́ aya mi. Ó ní. Kí lè sọ ká ló ní ìgbà ìwọ ká tí ń bẹ ńbẹ̀ kí wọ́n náà ṣẹlẹ́rìí rẹ̀ bó ṣe gbélé lọ́nu. I'm sorry you have to find out this way. Okay. Yes, ó pè mí mi ò gbé because ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ nílé mi lónìí so mi